ẹni tó ń láti gbọ́dọ̀ máa dúpẹ́ fún ni mí kì í ṣe tètè bá wù ọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọba bùṣe gàdà jí lóru ọgbọ́dọ̀ sọ fọ́dọ̀ pé lillahi rabbil alamin. ẹni oníbẹ̀ẹ́ ni mo tún pawọ́ láṣẹ o bàbá rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ tó bí ọ gbọ́dọ̀ dúpẹ́ fún wa wípé bàbá màmá bàbá dúpẹ́ fún yín o gbólóhùn tí mo fi dúpẹ́ fọ́lọ́run ni mo fi dúpẹ́ fún yín mo kì í fọ́lọ́run kọ́lọ́run bá mú ọrẹ ọpẹ́ ọ̀hún báyìí pé alhamdulillahi rabbil alamin. àṣẹ ọlọ́run tó pa ẹ̀ tọ́pẹ́ nìkọ̀ọ̀kan ìmí yín ni tiẹ̀ lọ wá mọ́sẹ̀ sojú wa yìí òrìpọ́lọ́run ní orí ṣe ọlọ́run tó fi ọ́ sínú àti ń rí ṣe àìní rí ṣe mọ́ ọlọ́run mẹ́rin ṣàdánwò fún ọ. àmín. ìní ẹlẹ́kejì gbogbo àwọn tí máa ń rí ṣe lọ́dọ̀ ọlọ́run wọ́n máa rí ṣe lọ gbére kárin kése ni lọ́nà ní kọ́lọ́n bá ṣe tiẹ̀ náà fún ọ. àmín. nítorí pé o dúpẹ́ fún ọlọ́run. aṣáájú gbogbo àwọn ará ayé àtàwọn èrò ọ̀run ní anabi Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. tírà rẹ̀ ńláńlá lọ̀gá àgbà nínú gbogbo àwọn tírà al-Qur'anul Karim náà ló fi rán anabi Muhammad sí wa. sallallahu alayhi wa sallam. iná lọ́wọ́ amúṣẹ yìí ọlọ́run kọ́ wọlé amúṣẹ tó múṣẹ. ọlọ́run bá gba gbogbo tọrọ wa fún ọ. àmín. ọlọ́run wọlé ayé tó múṣẹ ọlọ́run bá gba gbogbo ìtọrọ wa fáwọn òbí ẹ. àmín. ọlọ́run sọ fún ànábì kó sọ fún wa. sallallahu alayhi wa sallam. pé a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. وبه نستعين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله العظيم. الله أكبر. وي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ẹnitọ́n láti gbọ́dọ̀ máa dúpẹ́ fún ni mí kì í ṣe tètè bá wù ọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọba bùṣe gàdà jí lóru ọgbọ́dọ̀ sọ fọ́dọ̀ pé lillahi rabbil alamin. ẹni oníbẹ̀ẹ́ ni mo tún pawọ́ láṣẹ o bàbá rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ tó bí ọ gbọ́dọ̀ dúpẹ́ fún wa wípé bàbá màmá bàbá dúpẹ́ fún yín o gbólóhùn tí mo fi dúpẹ́ fọ́lọ́run ni mo fi dúpẹ́ fún yín
mo kì í fọlọ́run kọ́lọ́run ọba mú ọrẹ ọpẹ́ ọ̀hún báyìí pé alihamudulilayi Rabbil alamin. rabbil alamin. àṣẹ ọlọ́run tọpẹ́ nìkọ̀ọ̀kan ìmí yín ni tiẹ̀ lọ wá mọ́sẹ̀ sojú wa yìí òrìpọ́lọ́run ní orí ṣe ọlọ́run tó fi ọ sínú àti ń rí ṣe àìní rí ṣe mọ́ ọlọ́run mẹ́rin ṣàdánwò fún ọ. Àmín. ìní ẹlẹ́kejì gbogbo àwọn tí máa ń rí ṣe lọ́dọ̀ ọlọ́run wọ́n máa rí ṣe lọ gbére kárin kése ni lọ́nà bá ní kọ́lọ́n bá ṣe tiẹ̀ náà fún ọ. Àmín. nítorí pé o dúpẹ́ fún ọlọ́run aṣáájú gbogbo àwọn ará ayé àtàwọn èrò ọ̀run ní anabi Muhammad Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. tíra rẹ̀ ńláńlá lọ̀gá àgbà nínú gbogbo àwọn tíra al-Qur'anul Karim náà ló fi rán anabi Muhammad sí wa. Sallallahu alayhi wa sallam. iná lọ́wọ́ amúṣẹ yìí ọlọ́run kọ́ wọlé amúṣẹ tó múṣẹ ọlọ́run bá gba gbogbo tọrọ wa fún ọ. Àmín. ọlọ́run wọlé ayé tó múṣẹ ọlọ́run bá gba gbogbo ìtọrọ wa fáwọn òbí ẹ. Àmín. ọlọ́run sọ fún anábì kó sọ fún wa. Sallallahu alayhi wa sallam. pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'inu an shukri li wa li walidayka ilayya al-masir sadaqallahu al-azim. Allahu akbar. wí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وبه نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.